wa ẹja padà lọ sọ́dọ̀ Ọlọ́hun ẹja wa tútú bá ń bi gbogbo ń tá a fi ń ṣe Ọlọ́hun. سارعوا إلى مغفرة من ربكم. Ẹ̀ṣẹ̀ tá ń ṣẹ̀ ẹ́ ti pọ̀ jù bẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù àdúrà ẹni kì í gbà ó kàn máa forí dólẹ̀ ní nǹkan kan ò ní bọ́ sínú ayé rẹ ní dáadáa. وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين. على الشمائل سيلوني ننظر محمد بيوني يا أهلا إلي سيلوني ننظر محمد يا أهل الصفا والغفران أهل الديار سماني أهل القريب سماني ماذا لقلبي لبيك 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 سعديك تسل شواغل بأواك صنعاج فارس ميداني ماذا لقلبي لبيك 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 سعدي تسل شواغل بأواك صنعاج سر رحماني يحيى صلاتي خادمكم مما شرابكم مما ذهبكم ناورت وائل فيضتكم دوام بسيد الجيلاني. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. ní abẹ́ àṣẹ bàbá wa Khalifa Solaty. Sheikh. Okùn méjì. Sheikh. Okùn ayọ̀ kan tó kilẹ̀ dáadáa. Sheikh. Oya. والله يعصمك من الناس. آمين. لا تخاف دركا ولا تخشى. آمين. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Mo kí bàbá wa máa dìbò sí ìkàlẹ̀ Ọlọ́run kí ó járí wọn pẹ́. Àmín. Àlùbáríkà àwọn ẹni Ọlọ́run. Àmín. Bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ilé Solaty. Adamallahu hayatahu. Lábẹ́ àṣẹ wọn náà mo fi fẹ́ wí tí mo fẹ́ wí. Bàbá Maulana Sheikh. Adamallahu hayatahu. Lábẹ́ àṣẹ wọn ni mo fi fẹ́ wí tí mo fẹ́ wí. Ó fi wá dé bàbá wa Sheikh Dr. Abubakri. Adamallahu hayatahu. Ọlọ́run kí ó járí wọn pẹ́. Àmín. Bàbá wa kankan wí. Ọlọ́run kí ó járí wọn pẹ́. Àmín. Àfáà wa àgbà alikali adoktor. Ọlọ́run kó járí wọn pẹ́. Àmín. Àfáà wa Malam Tóyìn Fadlur Rahman. Ọlọ́run níjó bàjẹ́. Àmín. Gbogbo olóríire tí ó wà ní ìkàlẹ̀ yìí kó tẹ ọwọ́ rẹ̀ méjèèjì síwájú Ọlọ́run. Nínú tá a bá wá sáàyè yìí òun ni gbígbàdúà. Allah. Kò wá ní dáa kó já sí wípé nínú àwọn tó gba oyè BLLB ló wá gbà. Kò dáa kó já sí pé bó ti wá náà ló ti padà. Tó o bá wá fẹ́ wá kó o sì padà bẹ́ẹ̀. Gbé fóònù rẹ kalẹ̀ kó tẹ ọwọ́ kọ́lọ́run lè jẹ́ kó oore ńláńlá jòkó sáà tẹ̀lé ọwọ́ rẹ méjèèjì. Wá wípé Allahumma salli. Allahumma salli. Má máa gara sọ́lọ́hun mọ́. Wí dáadáa kọ́lọ́hun lè mọ̀ pé ó nídìí ẹ̀ ní. Gbogbo ẹni ebi bá ń pa ìmọ̀ sí ojú abọ́ rẹ̀ ni. Alubára tó ti yó ni máa dabọ̀ tiẹ̀ dílẹ̀. Má gara sọ́lọ́hun. Má wù sọ́lọ́hun. Kọ́lọ́hun lè mọ̀ pé ó nídìí nǹkan yẹn ni. Kò sẹ́ni tí yóò máa jẹ o. Ìyà tí ń jẹ kálukú kan yàtọ̀ ọ̀tọ̀ ni. Gbogbo ìran ìyà tí bá jí ọ bó bá ṣe wúwo sí. Bẹ́ẹ̀ ni kò ṣe wí sókè pé Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammad. Wa ala alihi. Wa ala alihi. Wa asahabihi. Wa asahabihi. Wa sallim. Wa sallim. Àmín wa mẹ́ta mẹ́ta. Amina. Amina. Ó di méjì. Amina ya Allah.
mo kí gbogbo ẹ̀yin tọ̀kùlú tí ẹ wà ní ìkàlẹ̀ ọlọ́run kí ó jẹ́ àárí ẹnì kọ̀ọ̀kan yín pẹ́ o. àmín. bí ìbá dá gbogbo èèyàn mọ̀ alhaji wa Adenuga adamallahu hayatahu. Arnold bàbá àdínní gbogbo Jìlání lápapọ̀. Adenuga ilale amami ilale amami. ó dáa fún wọn bó ti wí wọn. Adenuga ilale amami ilale amami. Shehu bàbá wa Madibo ẹja ṣe. Sheikh Amadibo. Anta fakharu salihina. Amadibo anta fakharu salihina. Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́. Àmín. Bàbá Adenuga mú kí yín púpọ̀ ẹ kú gbogbo ìgbà wa ẹ kú àdúrótì wa ẹ kú ìdẹ́bìtì ara yín torí káwa lè mọ rẹ́rìn ẹ kú ìjẹ́ kí ilé wa pa sófo níjọ́ a ní ìdí èèyàn gangan nígbà tá a rí èèyàn ẹ̀yin la rí léèyàn níjọ́ a ní ìdí aṣọ tá a rẹni fún wa láṣọ ẹ̀yin lẹ fún wa láṣọ. Adenuga ilale amami ilale amami. Adenuga ilale amami ilale amami. Adenuga ilale amami ilale amami. Bàbá ń sọ pé dátì ẹ̀ mọ̀ tiwa gangan lélẹ́yìí adẹ̀dá mọ̀ yẹ ṣe pé àmọ́ ọkọ̀ tiẹ̀ náà ò tí ì rẹ́jísítà ọkọ̀ rẹ sínú ọpọlọ wa ni ò jẹ́ àdá mọ̀ adá tiwa mọ̀. tipẹ́tipẹ́. lásìkò ilẹ̀. láti ìpìlẹ̀ ni bàbá Adenuga ẹ̀ ní wálẹ̀ láéláé. Àmín. nínú ẹni adámọ̀ ní gbogbo ìgbà tá a sì máa dámọ̀ òun nìyá wa fún kíyètì. Adamallahu hayataha. mo dá wọn mọ̀ bí $100 ni mo dá wọn mọ̀ bí pounds ni mo dá wọn mọ̀ bí euro ni kò sínú òkùnkùn tẹ́ ẹ bá lè wà máa dá fún kíyètì mọ̀ mo máa háìtì yín mo mọ skin yín bó ti rí kì í ṣe pé àtẹjúmọ́ wọn ò nílà káyọ̀ má rorò kúrò sọmọ pé náà rẹ̀ ló wà kò sí tó jẹ́ àdá wọn mọ̀ ó rí i pé gbogbo akramakumul karim. Law kanat nisa'u kamithli hadhi lafudilati nisa'u ala rijali lafudilati nisa'u ala rijali. Fún kíyètì àdá yín mọ̀ gbogbo àwọn ọmọ kéwú pátá ló dá yín mọ̀. Law kanat nisa'u kamithli hadhi. Gbogbo ọmọ kéwú ló dá Ìyá Shehu kan dá wọn mọ̀ Ìyá Shehu náà dá wọn mọ̀ torí Ìyá Shehu ń jẹ fúrúùtù dáadáa. Law kanat nisa'u kamithli hadhi. Fún kíyètì Ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú láéláé. Àmín. Àlùbáríkà láwọn ẹni Ọlọ́run. Àmín. Gbogbo ẹ̀yin bàbá wa pátá látàbújá mo kí yín. Alhaji wa Ibrahim ti dìbò something. Adamallahu hayatahu. Dátì ẹ̀ mọ̀ nínú àwọn tá a dá mọ́ nìyẹn. Mo jèrè foundation Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé. Àmín. Èyí tá a fẹ́ ṣe tí ń bọ̀ lọ́nà Ọlọ́run ó jò bá aláyàtà láfíà. Àmín. Àlùbáríkà láwọn ẹni Ọlọ́run. Àmín. Bàbá Tascom nínú àwọn tá a dá mọ́ nù ni. Gbogbo àwẹ̀ pátá náà máa wọnú DM mi. Ẹ̀ẹ̀kan lọ́dún náà ni nínú àwẹ̀ yìí náà sì ni. Ó dẹ̀ nítumọ̀. Tá bá ti dinú àwẹ̀ wọ́n wọnú DM mi wọ́n sì tẹ̀. Àkàràkùnrin lánàá àlùbáríkà yín wọ́n máa tẹ̀. Wọ́n máa tẹ̀. Ajẹ́wọ́ tiwa. Ó dẹ̀ máa jókòó. Wọ́n èyí sì sẹ́ni tí ń tẹ alert. Wàláì aláàmù náà máa ń tẹ̀ fún wa. Tascom aláàmù tó ju tẹ̀ ń tẹ̀ fún wa Ọlọ́run kó bá a ṣe fún yín. Àmín. Gbogbo olówó tó wà ń bí. Gbogbo ọlọ́lá tó wà ń bí. Mò ń wò yín ẹ̀ ń wò mí. Tí n bá ní bẹ̀rẹ̀ ó kọ dídá ọjọ́ máa lọ. Allah. Mi ìdẹ̀fẹ́ kọjọ́ lọ torí ẹni tí ó da ọjà rú igbá àyà rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ tẹ̀sẹ̀ bọ̀ ìyìn sì fẹ́ da igbá rú torí pàwọ́ la lọ́jà bọ́jà bá sì tú wọ́n ní pàtẹ́pàtẹ́ ní kù nínú pàtẹ́pàtẹ́ la wà a sì fẹ́ kọjá wa tú gbogbo àwa tá a wà ń bí lọ́kùnrin lóbìnrin ó kẹ́ àwọn ìyá wa nínú ilé o Ọlọ́run kó járí gbogbo yín pẹ́ o Àmín. àlùbáríkà láwọn ẹni Ọlọ́run. Àmín. Mo kí ẹ̀mí ọ̀gá wa Saifu-L-Qodiriyah ẹ̀mí ọ̀gá tí ó gbẹ̀mí ọ̀gá. Àwọn obìnrin mi ẹ̀mí ọ̀gá ni lóòótọ́ àmọ́ òun náà ló fẹ́ rán ọ̀gá lọ sálì kìámọ̀. Ẹ kú tọ́jú wa ẹ jẹ́ kí bàbá jójo òjijì gbogbo ń tẹ́ ẹbí lọ́mọ ó lálùbáríkà. Àmín. Mo kí Màrúkú bá tèmi náà o.
Ya Ọlọ́run ní Sheikh. jẹ́ ó bàjẹ́ fún yín. Àmín. Jàmá Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Ẹ dákun torí ọlọ́. Gbogbo olóríire o. Sórí ìwọ tó ṣe náàmù yẹn, oríire tí ó kalẹ̀ ó wọnú ayé rẹ̀. Àmín. Mùsùlùmí gidi ní máa ń ṣe náàmù. Bẹ́ẹ̀ bàbá pẹ̀lú mi bá ipò olóríire yóò ní o. Èyí ó ti mọ̀ pé ọmọ olóró nu. Gbogbo olóríire o. Ẹ dáhùn dáadáa. Naam. Jẹ́ kí náàmù yẹn jẹ́ ó pé mẹ́ta. Adraf Motors. Gbogbo Abuja. Ẹ máa wọlé ẹ máa rọra. Alhaji wa Shina Pella. Shina Pella. Bá ti pẹlẹbẹ yẹn, àwọn nǹkan tó pẹlẹbẹ ní tó da ní dollars ní pounds ó wà lápò wọn. Alhaji wa Ayike Dendebula. Dendebula. Ẹ máa wọlé ẹ máa rọra. Adraf Motors. Gbogbo Abuja. Wọ́n ṣe Abuja. Wọ́n tún ṣe Èkó lọ́dún yìí. Tafsiri ọdún yìí, ọ̀dà ń gbé Ramadan ọdún yìí ó lágbára, ó tẹ̀lé. Ọlọ́run kò wọlé ànábì wa Muhammad. Yorùbá ànábì kò dùn mọ́ mi o. Sallallahu alayhi wa sallam. Adraf Motors, má ṣe yín lófò tí ó ṣe wá o. Àmín. Mo ti ẹ̀ ń kí yín ẹ̀ dá mi lóhùn Adraf. Wọ́n rò pé ẹ̀ dá mi mọ̀ ni. Ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fún yín. Àmín. Olóríire o. Naam. Kí la fẹ́ fi ṣoríire nínú oṣù yìí? Bá a ti ń pe àwọn tí wọ́n wà níwájú yìí. Bó lèmi àti ẹ̀ náà ṣe fẹ́ wà níwájú ńjọ́ kan. Sórí gbogbo àwọn tó wà níwájú yìí, wọ́n ṣe mistake wà ń bẹ̀ o. Ó yẹ kí wọn náà lè wà ń bí, iṣẹ́ rẹ̀ ò tí ì débi kó wà ń bí ni. Allah. Kí ló lè mú wọn náà darapọ̀ máwọn tó wà níwájú yìí? Update yẹn ni mo fẹ́ fún ẹ. Ọlọ́run ní wasari'u ila magfiratin min rabbikum. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wasari'u ila magfiratin min rabbikum. Ó kù ìṣẹ́jú márùn-ún. وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين. olóyè tó fẹ́ sọdún ayọ̀ kó pariwo Ọlọ́run gbé Allahu Akbar. وسارعوا إلى مغفرة من ربكم. Ẹ jẹ́ gbogbo wa ẹ jẹ́ á padà lọ sọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ á wá tútú bá ń bi gbogbo ń tá a fi ń ṣe Ọlọ́run. سارعوا إلى مغفرة من ربكم. Ẹ̀ṣẹ̀ tá ń ṣẹ̀ ẹ́ ti pọ̀ jù. Bẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù, àdúrà ẹni kì í gbà. Ó kàn máa forí dólẹ̀ ní nǹkan kan ò ní bọ́ sínú ayé rẹ ní dáadáa. وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين. Ẹ jẹ́ lọ wá tútú bá ẹ̀ṣẹ̀ yìí pọ̀. Imú yóò já dó lórí búmọ̀. إلى مغفرة من ربكم. Bẹ́ẹ̀ bá rẹ́ lòmíì, bóòrùn rẹ̀ ti dùn tó. Bí pẹ̀fíùmù tó lò ti dùn tó. Bó ti fáyìn tó yẹn, ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó burú ju pẹ̀fíùmù tó dáa tí ń lò lọ. سارعوا إلى مغفرة من ربكم. Ẹ jẹ́ á padà lọ sọ́dọ̀ Ọlọ́run ká lọ túbá gbogbo ń tá a gbélé ayé wa ṣe tí ò dáa. سارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين. Bó tilẹ̀ wù kó gbádùn tó láyé, ń tó lò nù sàárè pọ̀ ju ń tó lò láyé lọ. جنات عرضها السماوات والأرض. Àlìjánà tọ́lọ́hun pèsè kalẹ̀ fún gbogbo àwọn olóríire. Àwọn kan bẹ àti dá wọn mọ̀. جنات. Pé wọ́n wà àlìjánà, bàbá wa bùjẹ́ ni. جنات. Kò sí irú bá a ṣe lè pọ̀ tó àwọn kan bẹ wọ́n ti rẹ́gísítà okọ̀ wọn sínú ọpọlọ wa. Bùjẹ́ à lè gbàgbé yín láíláí. À lè gbàgbé inú àwọn tá a lè gbàgbé ni wọ́n wà. Bí wọ́n ti àlìjánà ṣùọ̀ fáwọn eléyìí o. وجنات. Ìwọ tí ò bá ṣùọ̀ fún ìwà rẹ ni òjò ṣùọ̀ fún ọ. وجنات. Bálìjánà ti ṣùọ̀ fáwọn eléyìí, ìwọ náà lọ jáwọ́ ń bi ìwà bú kálìjánà lè ṣùọ̀ fún ọ. وجنات عرضها السماوات والأرض أعدت
عدت للمتقين. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí tẹ́ jọlọ́lá wa ẹ̀yin náà ni a fẹ́ kí ẹ̀yin náà la sì fẹ́ bá sọ̀rọ̀ torí pé gbogbo yín pátápátá rijalun sha'nuhum zikirun wa fikrun. rijalun sha'nuhum zikirun wa fikrun. má jẹ́ ó wọlé mọ́ má jẹ́ ó wọlé mọ́. wa bil ashari hum yastaghfiruna. wa bil ashari hum yastaghfiruna. gbogbo ẹ̀yin olówó wa gbogbo ẹ̀yin ọlọ́lá wa ìrònú ẹ̀yin èé nírònú ìròrí lẹ̀ máa ń ní. ṣàánú díkìrún wà fìkìrún. gbogbo ògbà yín ìrántí báwọn èèyàn ó ti máa tara yín la òun lẹ́yìn máa ń rò ro báwọn èèyàn ó ṣe rí bú lára yín. ṣàánú díkìrún wà fìkìrún. mo ti tú. wábìlà àṣàhárì hum yastaghfiruna. nìṣó adéra. وفي أموالهم حق مؤدى لمن سألوه ومن لا يسألون لمن سألوه ومن لا يسألون وفي أموالهم حق مؤدى. àwọn dúráfù yìí wọ́n ti ní specific amount tí máa jáde nínú owó wọn ní gbogbo ìgbà ní gbogbo oṣù ní gbogbo ọdún sí ìtọ́lọ́hún wọ́n yọ ti késàrì fún késàrì nù. وفي أموالهم حق مؤدى. wọ́n yọ òróǹro tí ń bẹ nínú ẹran wọn kó má bàa fọ́mọ ẹran wọn. وفي أموالهم حق مؤدى لمن سألوه. wọ́n béèrè ẹ̀ẹ̀mẹyẹ àwọn tí ń béèrè owó lọ́wọ́ adúráfù ni. لمن سألوه. ẹ̀ẹ̀mẹyẹ owó àwọn èèyàn tí ń béèrè owó lọ́dọ̀ dẹ̀ndẹ̀búlà ni. لمن سألوه. ẹ̀ẹ̀mẹyẹ àwọn èèyàn tí ń béèrè owó lọ́dọ̀ àwọn bàbá àdínì wa ni. wọ́n pọ̀. لمن سألوه. àwọn kan ebi ti pa ojú tì kúrò lára wọn wọn lójú tì mọ́ ebi ló pa ojú tì kúrò lára wọn bó o gbé kọ́ọ̀lù wọn wọ́n fún ọ ní mẹ́sẹ̀gì bó o reply mẹ́sẹ̀gì wọn wọ́n fi nọ́mbà mi kì ọ́ bó o bá tún blọ́ọ̀kù wọn wọ́n hide nọ́mbà wọ́n tún wá fi tún kì ọ́ lẹ́ẹ̀kan náà. لمن سألوه ومن لا يسألون. لمن سألوه ومن لا liman sa'alu. kìí ṣe wípé ohun àwọn náà bẹ ìtẹ́bi sọ ayé wọn dà ló jẹ́ mọ̀ ṣe báwọn. liman sa'alu. a kí gbogbo ẹ̀yin tó já sí wípé báwọn èèyàn bá ti bí yín ẹ̀ ń dá wọn lóhùn lẹ́ẹ̀kan náà. wa man la yas'aluna. nínú ẹni tí ẹ béèrè tán fún un ní mọ̀lá Saifu-L-Qodiriyah wa. wa man la yas'aluna. ó yẹ kó wọlé kó wẹnu ọkọ wókè wọlé wòtẹlẹ̀hún ìtẹ̀lẹ̀ ló gbówó lọ. wa man la yas'aluna. a ní bàbá olórí ibú ẹ bójú wa jẹ́. wa man la yas'aluna. kó wá dúró ojú èyí kẹ́ wá lọ wọ sílíbàsì pẹlẹbẹ. wa man la yas'aluna. káwọn ní kí ló dé wọ sílíbàsì àmọ́ ráyé sá ni èèyàn máa ráyé kó tó sá fún ẹ ráyé ẹ̀ sì máa yé ṣe dáadáa. wa man la yas'aluna liman sa'alu wa man la yas'aluna liman sa'alu wa man la. àwọn tí ò ní béèrè nínú àwọn tí ò ní béèrè tí wọ́n sì ní béèrè láéláé káyẹ tó máa ṣe fún òun ni mọ̀lá Saifu-L-Qodiriyah wa. wa man la yasaluna. ohun tó jẹ́ ẹ máa ṣe fún wọn ni wípé ibi tá ẹ̀ ń náwó sí ẹ̀ ń rí ó dẹ̀ ń yọ. wa man la yasaluna. ṣé kí n tú àṣírí kan fún yín lẹ́nu wàláhì summa billahi ọdún kẹrin ní àbọ̀dún karùn-ún tí Saifu ti fowó wọn ra mọ́tò gbẹ̀yìn tí n bá parọ́ kù mí kọ́ lọ́hùn pé Saifu mówó jáde lápò ara wọn wọ́n fi ra mọ́tò wàláhì ọdún karùn-ún ni ṣebí ń tẹ́ ẹ bá fọ ṣebí ń tábà owó tẹ̀ ń fún wọn ibi tá ti máa mọ̀ pé wọ́n ń ná ibi mọ́tò ríra náà ni ẹ̀yin tẹ̀ ń fún wọn mọ́tò lẹ́wọ̀n kálẹ̀ yìí. liman sa'alu wa man la yasaluna. ọ̀rọ̀ tí mo sọ yẹn lọ kọ́kù rẹ̀ lọ wá ó rí i pé bó ti wà nù. liman sa'alu wa man la yasaluna. ẹlòmíì wọn ti fún lọ́wọ́ títí lọ ná mọ́tò kalẹ̀ ó kà gbàdéhùn lásán wípé a fún ọ ní nǹkan báyìí ìsì tí ń lọ ná mọ́tò tí aláya rẹ̀ ò lè rà. liman sa'alu wa man la yasaluna. wa qad ba'unna fi sawalam yubalu fama ba'u bali hum yashtaruna. fama ba'u bali hum yashtaruna. gbogbo ẹni olówó tẹ wọn kálẹ̀ yìí olówó ò ṣe é ràn o. wa qad ba'unna fi sawalam yubalu. olówó tó bá fẹ́ ṣètò lọ́hùn nìkan ni ó nà ẹ bá ràn olówó mi jù bẹ́ẹ̀ lọ
bẹ́ẹ̀ bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà ibi pẹlẹbẹ náà kò ní ná pa kẹ́yìn jù bẹ́ẹ̀ lọ kò ní ná torí pé Ọlọ́run ò fi níná sínú ayé rẹ ni. Wákàtí bá ń nà fi sáwàlámù Yorùbá lò. Adraf Fortuna 2024 lọ́nà wọn bí ọ̀rẹ́ ó ní ìfúnpá tó ga lẹ́ẹ̀kan náà ni. Àbúyádùn. Ó ní ìfúnpá tó ga ni torí pé gbogbo àwọn olóríire tí wọ́n ń gbọ́ wọ́n ń kí yín kìí ṣe pé wọ́n ti mọ̀ fún bàbá mọ́tò àwọn mọ́tò tẹ̀ ń fún wọn ó ń gba ẹ̀gbẹ́ ni kò gbàbúrò. Allah ẹ dá wọn padà sẹ́yìn. ẹ dá wọn padà sẹ́yìn ó ń gun mọ́tò tẹ́lẹ̀ ó ara kẹ̀kẹ́ wọn congratulate rẹ̀ ó ń padà sẹ́yìn ni òṣòríire mọ́ o. Wákàtí bá ń nà fi sáwàlámù Yorùbá lò. Máìndì gbogbo táyé bá sọ sí yín ẹ mọ táwọn èèyàn sọ sí yín láì dá. Wàlámù Yorùbá lò. àwọn ẹbí yín míì tójó lórí bó ti mọ̀ pé yín gbà sí ẹ̀sẹ̀ pé lo nǹkan tí fi ń gba mọ́tò lọ́wọ́ rẹ̀. Wàlámù Yorùbá lò. ẹ wá wọ́rì gbogbo yín ẹ wọ́rì ẹ fọ́ ẹ banújẹ́ wípé sóhun nìkan láàmú náà fún ni tó bá jẹ́ sí pé ẹni tẹ̀ ń náà fún nìkan ni tó wo yín dẹ̀ ń yọ ẹ máa náà fún lọ́nà. Wàlámù Yorùbá lò fama bá ń balí homu yá ṣètàró náà. Fama bá ń balí homu. Ulayika awliya Olayinka no ala qadari wa kanu yatakuna. Ulayika Ulayika gbogbo ẹ̀yin olóríire tẹ̀ ń ná fún wa. Ulayika gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ kí green kó máa tán nú àkáǹtì wa. Ulayika gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ káwọn ọmọ òrukàn kí wọ́n sá kúrò lé kéwú. Ulayika gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ kí mọ́sálásí wa máa tutù sí gbogbo ìgbà. Ulayika gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ kí àwọn new construct building kó máa dìde nínú ọ̀dọ̀ wa ní Màlété gbogbo yín pátápátá. awliya Olayinka no. ẹni Ọlọ́run ni yín o. awliya Olayinka no. Adraf látẹ̀lé lọ bẹ́ẹ̀ bí èèyàn bá ti fi fọ̀dí látú Sheikh sókò yín ẹ má dá lóhùn mọ́. awliya Olayinka no. nínú fọ̀dí látú Sheikh lẹ́wà dẹ́ndẹ́búlà. awliya Olayinka no. fọ̀dí látú Òṣàní. Bàbá àwọn wo ló wà kalẹ̀ yìí. Olayinka awliya Olayinka no. ala qadari wa kanu yatakuna. ala qadari wa kanu. gbogbo ń tẹ̀ ń ná yẹn kò yí sí o. ala qadari. ọpọlọ tó lówó fi rówó kìí sí ọpọlọ kékeré o. Alhaji wa bàbá Alhaji wa Taofik bàbá àbèjì elépo gbogbo oṣooṣù ó lépo tá à ń gbà àní ó dá tiẹ̀ mọ̀ àwọn tá a bá ti ń dá ọkọ wọn wọ́n rẹ́gísítà ọkọ wọn sínú ọpọlọ wa ni. sílẹ̀ Ọlọ́run. wọ́n rẹ́gísítà ọkọ wọn sílẹ̀ Ọlọ́run òun la fi ń rántí wọn. Ulayika Ajú Taofik ẹ̀ ní wálẹ̀ láéláé. awliya Olayinka no. ẹ̀yàn gbé ẹnu sí èmi àtàjì Taofik á gé ẹnu rẹ̀ nítorí ọmọ ìgbà tá a jọ bẹ̀rẹ̀ ayé wa. awliya Olayinka no. ala qadari wa kanu yatakuna. fahum wallahi la khawfun alayhim hayatuhum wala hum yahzanuna. hayatuhum wala hum yahzanuna. Ulayika awliya Olayinka no. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ẹ̀yin tẹ́ jẹ́ kí ilé Ọlọ́run pa sófo nù ayé yín ò ní pa sófo láéláé. Ulayika awliya Olayinka no. ala qadari wa kanu yatakuna. ayé yín ò ní pa sófo láéláé. fahum wallahi. àfáà ni mo fọlọ́run búra gbogbo ẹ̀yin tẹ́ wà níkàlẹ̀ yìí. fahum wallahi. àfáà ni mo fi ọba tó dá mi mo fi búra a dẹ̀ ń fi Ọlọ́run fi yín lẹ́mìí balẹ̀ ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ná. fahum wallahi la khawfun alayhim. gbogbo ẹ̀yin tẹ́ wà níkàlẹ̀ yìí ẹ má fọ́ o. la khawfun alayhim. tìdíbodò ẹ má dààmú rárá. la khawfun alayhim. gbogbo ń tẹ̀ ń ná wàláhì ọwọ́ yín ò ní kásálẹ̀ àpò láéláé. la khawfun alayhim. ẹ má torí pé ẹ ti ń ná sówó yìí ó wà tán ni níná owó ò ní kówó tán lọ́wọ́ olówó ẹ má ná nígbà tẹ́ ẹ bá ti mọ ibi tẹ́ ń ná sí. show us the mosque this is the mosque. show us ọmọ òrukàn ni. show us ilé kéwú ni. show us the new constructing building gbogbo ẹ̀ ló wà nílẹ̀ yìí gbogbo ń tẹ́ ẹ fẹ́ rí òun lè ń rí. la khawfun alayhim. tó bá rú ẹ lójú wa Màlété bó lówó mọ́tò àárọ̀ àwọn tí ó wà gbé ọ wá. fahum wallahi. àbá ni mo fọlọ́run búra gbogbo ẹ̀yin tẹ̀ ń ná. la khawfun alayhim. ẹ má bẹ̀rù ẹ má fòyà. la khawfun alayhim hayatuhum wala hum yahzanuna. hayatuhum
يحزنون. gbogbo ń tẹ́ lò nù ayé yẹn ní fìbànújẹ́ lò. آمين. torí pé dèdí àwọn ọmọ mi ń bẹ ń lè kéwú báwọn òbí wọn ó ti rán wọn wá lè kéwú òun ló jẹ́ ìbànújẹ́ wọn ẹ̀yin lẹ sọ ìbànújẹ́ wọn dìdùnnú. حياتهم kíyèsí bá a ti ń wí yẹn wàláì ó wà nù rẹ́kọ̀dì ọlọ́run bẹ́ẹ̀ gbogbo ń tó tara yín jáde lọ́mọ ẹ ní fojú sunkún ẹnìkan nu wọn. حياتهم. bàbá wa náà báyìí ẹni tí ń jẹ́ kí àwọn nǹkan yẹn máa yọ ọmọ lára Saifu-L-Qodiriyah. أدام الله حياته سيف-ال. wọ́n ń kówó fún yín ẹni wọ́n kówó fún kó lọ ṣe nǹkan kò tó kó fọmọlúàbí gidi kó fi jẹ́ iṣẹ́ yẹn ẹ ń fi ọmọlúàbí tó dáa ẹ fi jẹ́ iṣẹ́ tí gbogbo àwọn olówó yìí àwọn ọlọ́lá yìí ń bẹ̀ yìí èyí tó tún kù tá a fẹ́ dáwọ́lé báyìí tá a ti dáwọ́lé tiẹ̀ ni báwọn àkọ́kọ́ ti yọrí sí rere èyí tá a dáwọ́lé yìí ni ọlọ́mọdé ó yọrí sí dáadáa ó bá ti lè ṣàmì wá gbowó mọ́tò wúlò ń bíbá yín nù. آمين. bàbá wa àgbà bàbá Solaty wọ́n ní kí n ṣàdúrà mẹ́ta kan fún yín. Sheikh. gbogbo olóríire ayé kó wá bá a nàka àtàyà sí mọ̀lá Saifu-L-Qodiriyah bó o bá nàka tó dáa mẹ́sàn-án yòókù ìwọ ló ní. Shina Pella mo rò pé ń gbọ́ gbogbo tí ń sọ ó dá mi lójú pé yín náà ti débẹ̀ ẹ dẹ̀ rí bí ibẹ̀ yẹn ṣe wà òkè sí. ongoing project wà ń bẹ̀ bàbá Saifu-L-Qodiriyah ẹ ti ní àpadà sí ibú tí máa bẹ́ẹ̀ dá tẹ́lẹ̀ èéfín ní mọ́ táyé òfin máa wá ní àṣebó ṣe fẹ́yìn náà ẹ fún un ó wúlò fún yín tẹ́lẹ̀ ẹ já dá oore òun padà àdánwò tí ó ṣe yín táwọn èèyàn fi máa dáwó oúnjẹ sákàǹtì yín ọlọ́mọdé ó bá yín láéláé. Àmín. àdúrà àkọ́kọ́ nù àdúrà ẹlẹ́ẹ̀kejì lílọ bíbọ̀ tẹ̀ ń ṣe àlàáfíà ló jẹ́ ẹ máa lọ. Allah. bí ìbá ṣe pé àwọn ìyá rọ́ọ̀dì àgbà kan mú àsìkò mélòó lẹ́ ń lò pẹ̀lú wọn àti ẹ̀ mọ́ bí gbogbo nǹkan ṣe ń ṣe gan-an. àmọ́ bí tí wọ́n ń gbé. a kàn ń rọ́ọ̀mọ ni àmọ́ gbá tẹ̀ ń ráyè ṣe gbogbo ẹ̀ ẹ̀ ráyè níbi tọ́lọ́hún tẹ̀ ń bá kiri àlàáfíà tẹ́ fi máa yanjú gbogbo ayé àlàáfíà tẹ́ fi máa yanjú nulẹ̀ yín náà tí òfin ní dàrú olúwa kó bá a ṣe fún yín. Àmín. ọlọ́mọdé gbéléwòrán ta o. Àmín. ó dọdún kan tí ó lè jáde mọ́ Allah. gbogbo ntẹ́ ní ẹ fún wa òun náà jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé ayé nàka rẹ̀ sí wa. Àmín. ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta òun ni an-nakiratu ba'da al-ma'rifa àwọn kan bẹ agbóhùn wọn lánàá àwọn òjò ti rọ̀ lójú wa tó sì dá lójú wa Allah. àwọn kan bẹ tá kilẹ̀ lánàá tá a máa nàgà wò báyìí wọ́n nàgà wà wá náà lẹ́nu Allah. ọlọ́run tá yóò fi máa jáyé jẹ́ máa nàgà wò yín ni. Àmín. àmì ò dùn mọ́ mi tó. Àmín. iná àtẹ̀yìn odidi kan láṣẹ gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo béèrè fún yín yìí ọlọ́run kó wọlé àbí tí mo sùn mọ́júmọ́ yìí. ọlọ́run kó wọlé àbí tí mo sùn mọ́júmọ́ yìí. ẹ lọ béèrè lọ́wọ́ ya Sheikh. iná àtẹ̀yìn odidi kan fún mọ̀lánà Saifu-L-Qodiriyah ìdùnnú tí bànújẹ́ ò ní gbẹ̀yìn rẹ̀ olúwa kó bá a ṣe fún yín. Àmín. bisimilahi iná àtọ̀yìnàkà. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. àmín. Fasalli li rabbika wanhar. àmín. Inna shani'aka huwal abtar. Saifu ẹ mú pẹlẹbẹ kan wá lọ́dọ̀ yín ẹ mú pẹlẹbẹ kan wá àdúrà fọyà. Salli ya rabbana má jẹ́ ó pẹ́, má wa jẹ́ ó pẹ́. sallim ala ma ó lè jẹ́ dọ́là kò sí wàhálà má lù má. walil khaliqi gbowó èrò. rahmatun wa Damji. shifa'u. àdúrà Allah. ọ̀yà. Salli ya Ọmọ kan sí Nabi. rabbana Alikari. wa sallim ala ma kìí so owó èrò. walil khaliqi rahmatun wa shifa'u. Okay. كيف ترقى رقيك الأنبياء bàbá àdínì ọ̀yà. يا شماء ما طولت السماء ọ̀ṣà ọ̀yà pẹlẹbẹ kan. لم يساوك في علاك وقدها kẹ́yìn máa wá já owó kó máa ná báyìí. لا سنا منك دونه وسناء ọlọ́run ó gbà. وبدا للوجود منك كريم dọ́là ni àbí dọ́là pọ̀. من كريم أباه كرماء اللهم ọlọ́run ó gbà. صل على محمد
يا واسع الإحسان صل على محمد اللهم يا رسول الله سبحان ربك رب العزة عما رسول الله وسلام على المرسلين والحمد لله رب العالمين. الصلاة على النبي الكريم. má gbàgbé àwọn aládàá rẹ tó ń gbà tún ṣe wá rí gbogbo ẹ̀yin fídíógráfì ẹ wà kó mẹ́ option méjì lẹ ní nínú kọ́ bẹ̀rẹ̀ tábàsì tí rí tọ́ dìde ìgbà àwọn gangan lọ́kù o àbí kọ́ kú ò yanyan báyìí nísìn ẹ sà Yorùbá lẹ́yìn náà gbọ́ àbí. ládàá rẹ púpọ̀ tó ń gbà látẹ̀kan tara tún gbà kan nísìn Yorùbá nẹ́bí lẹ́ẹ̀mẹ́ta kọ́ juwọ́ sí báyìí. sallallahu alayhi wa sallam. Odimeni. sallallahu alayhi wa sallam. Odimeni.